ó kù ní bọ́rọ́. Look at this. Olúwa gbogbo bí tó bá lè sáré mọ́ sá lọ bẹ̀. Èmi Rótìmí sọ fún ẹ wípé ṣe wá Ìyábọ̀ jáde both home and abroad. Wọ́n ní access to presidency. Yet Buhari was out of Nigeria for how many months for treatment? Tinubu was out of Nigeria for treatment. Baba Adébóyè ò lè ṣe ìwòsàn lórúkọ Jésù. Oyèdépò ò lè ṣe ìwòsàn lórúkọ Jésù. Kúmú yóò lè ṣe ìwòsàn lórúkọ Jésù. Olúkọ̀yà Ìbàdàn bí ẹniwọ̀ yóò lè ṣe ìwòsàn lórúkọ Jésù. Who are you? Who are you to be running after them? Tó o jókòó sílẹ̀ wípé ìwọ Ọlọ́run òtọ́tọ̀ wà. Tó o bá ti lè gbà ní ilé èèyàn káàkiri mọ́. Àwọn sọ́mà tọdún yìí, ó dàbí ìgbà tó yẹ pé orí gbogbo wa ti gbálẹ̀ kò yé wa tá à ń sọ. Issue Ìyábọ̀ ló jẹ́ kí n mọ̀ wípé the damage religion has done is far worse than what I thought. From the voice note tẹ́ máa gbọ́ àti nǹkan tí máa kà jáde. Lórí àwọn relative Ìyábọ̀ tí mo rò pé wọ́n máa sọ fún Rótìmí Daniel Salvation pé mọ́ ọjọ́ lọ àwọn ẹ̀yẹn. Ṣé bí lórí ọmọ yìí ni? The question is, tí bàbá Ìyábọ̀ bá wà láyé, ṣé ọ̀rọ̀ Ìyábọ̀ máa rí báyìí? If you and I had the last hope tí Ìyábọ̀ ní láti gbà lọ́wọ́ ẹnu ìkòkò tó wà káṣẹ̀ fi tẹ bí ẹ̀ sílẹ̀ torí wípé wọ́n máa sọ wípé there is a friend that sticks closer than a brother. Ìtorí àdó pé post tí mo ṣe yẹn pé group of friends of Ìyábọ̀ Yẹ́misí Òbé they are still demanding from Olúalọ́. Mo wá fẹ́ sọ ọ̀gá kí n tó play voice note yẹn fún wa. Tá a bá rí ìkankan lára ẹ̀yin obìnrin kó jẹ́ family mi lóbìnrin náà tí ìkankan náà àwọn pastors yìí ná owó àwọn èèyàn lé lórí. Ṣé mo pé mo ti fẹ́ bí mi sí? Tá a bá rí kankan nínú ẹ̀yin obìnrin both home and abroad tí kankan nínú àwọn pastors yìí tí wọ́n ná owó olówó owó ògùn ológun tí wọ́n ná lé lórí directly and indirectly. Kíru gbogbo orú ẹ̀yin obìnrin báyìí kẹ́ bẹ̀rẹ̀ sí ní pasán kẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣìṣe. Mo mọ̀ tí mò ń sọ. Kíru ẹ̀yin obìnrin báyìí wàhálà tí débẹ̀ dàtẹ́dà káwọ́ lórí bẹ́ẹ̀ kú yájẹ̀sí kó mọ̀ gbéra sọ́sọ́ kó mọ̀ báyìí àfi tẹ́ bá jáde wá bá mi sọ̀rọ̀ ló yàpù. Torí wípé iná ti jó dórí pápá báyìí ń bẹ lóko lóńgẹ́ gan fúnra ewu ni. Any pastor ni mo sọ o tá a bá rí obìnrin kankan tó ń gba £1 wọ́n kọ́bọ̀ lọ́wọ́ pastor kankan ní Nàìjíríà as a side chick ẹ jẹ́ kí n mọ̀ là ẹ má fọwọ́ di etí torí mò ń ṣàdúrà ni as a side chick kí gbogbo orú ẹ̀yin obìnrin báyìí àìsàn tí ò gbóògùn nínú ìnira táàrí rẹ̀ kó mọ gbé yín dé gbogbo orú ẹ̀yin obìnrin báyìí. Tá a bá wá rí ọmọ kẹkẹkẹ bí fún kankan nínú àwọn pásítọ̀ tí pásítọ̀ yẹn náà ti rò wípé òun lọ́mọ síbi kan tí ó sìn lọ́jọ́ alẹ́ kí irú àwọn ọmọ bẹ́ẹ̀ kọ́ lọ́mọ fi dá yín lóró. Àyàfi tẹ́ ẹ bá jáde wá túbá. Anything aside from coming out to expose whatever tẹ̀sí tí lè fi dóná. We don't want it. Àdúrà àwọn ọmọ yín. Ẹ wọnú ìdààmú débi wípé pásítọ̀ yẹn jáwọ́ pé irú kí lélẹ̀ torí wípé ewé àtẹ̀gbò wọn ti bàjẹ́ wọn ò ní agbára kankan mi Elédùmarè ti padà lẹ́yìn wọn. Ẹ má fi ọwọ́ di etí ṣe bá jọ ń ṣe ni. Ẹ bá jọ ń gbàdúrà ni. Àdúrà là ń gbà. Ìyẹn lọ. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ àgbọ́dẹ gbà fún gbogbo àwọn pastors yìí. Tẹ́ ẹ jọ ń ṣe wọléwọ̀de ìwà ìbàjẹ́ yìí. Gbogbo tẹ́ ẹ ṣe tí lè fi jóná sẹ̀ àṣírí yóò mọ̀ tú. Yálà ọkùnrin wá ní ẹni yálà obìnrin ní ìtẹ̀fẹ́ mọ́ bọ́ yá bàbá ti tẹ̀ gan bóyá babaláwo ni. As far as babaláwo oníṣègùn oníṣẹ̀ṣe ò ní agbára tó Elédùmarè. Gbogbo tẹ́jọ́ ń ṣe tí lè fi jóná sẹ̀ àṣírí yóò mọ̀ tú. Gbogbo orú ẹ̀yin báyìí tẹ́ sọ pé mọ̀ jọ lọ àwọn ẹ̀yẹn. Ìbànújẹ́ ayérayé táàrí ẹ̀rí kó mọ̀ sodo sí ìgbésí ayé yín. Gbogbo tẹ́ wá fi ń ṣe àlàáfíà Elédùmarè bàjẹ́ mọ́ yín lára ó bẹ̀rẹ̀ sí ní di fíafíà mọ́ yín lára. Ẹ̀yin olòṣì ọ̀bàyéjẹ́ burúkú yìí. Bẹ́ẹ̀ bá bímọ mẹ́wàá lẹ̀ ohun ìgbẹ́gbẹ̀ ní gbogbo wọn yìí tí ó tiẹ̀ ṣọmọ fún yín gan lọ́jọ́ alẹ́ yóò kọ́kọ́ kú dànù lẹ́yìn olóṣù olórí burúkú yìí. Tẹ́lẹ̀ ayé yẹn náà lélẹ̀ nílẹ̀ ní tó ṣú yìí tí ó mọ̀ ṣú ní àwọn ibì kọ̀ọ̀kan àwọn èèyàn ti kú kí wàá lẹ gbé tẹ̀ ń gbé. Kò wá sí ìbẹ̀rù adániwáyé mọ́ ní Nàìjíríà débi wípé à ń wá odidi èèyàn pẹ̀lú ọmọ mẹ́ta. Ẹ̀yin ọmọ Nàìjíríà dákẹ́jẹ́ ẹ̀ sọ̀rọ̀. Tó bá jẹ́ ẹbí yín là ń wá. Ọmọ Jùmọ̀kẹ́ George ìyá wa Jùmọ̀kẹ́ George tí wọ́n ló wà mọ́rí wọ́n pariwo síta láàrin tó méjì mẹ́ta wọ́n wá jáde náà. Olúalọ́ tí
nǹkan kò bá ṣe Ìyábọ̀ tí Ìyábọ̀ wà bí èèyàn ẹ gbàgbé story tẹ́sẹ̀ sí mi o pé bóyá immigration orí gbogbo yín ti burú ayé yín ti bàjẹ́ ẹ rò pé bóyá màá wá gbọ́dún story yẹn màá wá stop wàhálà tí tá ń fà yìí ẹ ní ṣoríire papọ̀ kó jẹ́ ẹbí Ìyábọ̀ ló lọ́wọ́ sí inú ọ̀gbun ayé tí Ìyábọ̀ wà kí irú ẹbí bẹ́ẹ̀ mọ̀ gbọ̀rún lọ kó jẹ́ ẹbí Ìyábọ̀ kó jẹ́ ìyá Ìyábọ̀ ló lọ́wọ́ sí directly kí wọ́n mọ̀ kúkú ẹ̀sìn torí pé ó ti débi wípé ẹ̀rọ wípé àwíkòkò ń ṣeré lórí liberation yìí ni anybody kó jẹ́ blood Ìyábọ̀ ló lọ́wọ́ sí ìwà látàǹfà iṣẹ́ kí irú ẹni bẹ́ẹ̀ mọ̀ wọnú gbèkùn ayérayé kó lọ mọ̀ bó ṣe rí ẹ fún mi láwọn story ìjàmàlà àwọn story tí ò hadọ̀ nígbà tó bá jẹ́ àsìkò màá mọ̀ play voice note yẹn eléyìí tí mo fẹ́ play lálẹ́ ìpàdé àwọn tí mo fẹ́ kà fún yín ẹ mọ̀ rí kẹ́ ẹ lè mọ̀ wípé Awíkòkò pẹ̀lú Rotimi Daniels Foundation Fada Movement à ń ṣẹ̀wọ̀n bàtà lè ṣe ṣùgbọ́n ẹni àwa gbójú òkun yóò jẹ́ ní ẹgbà religion ti ba families jẹ́jẹ́ bí wípé ẹ nífẹ̀ẹ́ ara wa rárá ìfẹ́ owó àti ọrọ̀ ayé la ní síra wa yet we go to churches and raising holy hands. No wonder God is not answering our prayers, our requests. We are so wicked, we are so mean, we are so deadly as a people. Ṣojú ti wá ní. Ṣùgbọ́n lè wá sí níbọ̀ tí mímọ́ sọ wípé Jésù ẹ̀yin olóṣì olórí burúkú aláyé bàjẹ́. Ìbàjẹ́ pé fẹ́ràn Jésù yẹn lóòótọ́. Ìbàjẹ́ pé níbẹ̀rù àdániwáyé yẹn lóòótọ́. Ìbàjẹ́ pé bìlífù nínú Bíbélì yẹn lóòótọ́. Ẹ bá máa pariwo bí mo ṣe ń pariwo ni. Nítorí ìdí èyí kan, mo dúpẹ́ lọ́wọ́ Prophet G.A. Lawal. Ẹ̀yin nìkan lẹ lo platform yín láti sọ̀rọ̀ sókè pé kí Olúwa lọ provide ìyàwó ẹ̀ mo appreciate yín sà èmi àti yín ò mọ́ra ṣùgbọ́n ọ̀pá ti sọ wá di ẹ̀gbọ́n àtàbúrò mo mú yín gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n sà you stood up irrespective of what will happen àwọn olòṣì tó kù inú inbox lásán náà máa wá sọ́ra dáradára Prophet G.A. Lawal mo tún kí yín lẹ́ẹ̀kan sí àṣàjẹ́màṣẹ́ ni yín tí irú yín bá wá sọ fún mi pé Jésù wa máa jókòó tí ìyá àjọmọ sọ̀rọ̀ Jésù ní sà gbogbo wọn tó bá wá jẹ́ CAC member tó rò pé tí ìkankan bá ṣe é lọ́la wọ́n rẹ́ni tí wọ́n máa fi ẹjọ́ sùn ó ṣera ẹ ní ìtòsí lẹ́sẹ̀ méjèèjì àbámọ̀ gbà ẹ́ nímọ̀ràn pé kó o mọ sáfà náà fẹ́ bí ẹ torí wípé ẹṣin iwájú ni tẹ̀yìn ń wò sáré ṣé báwọn kan la gbé wá lánàá they are victims of Jonathan Babalola mo dìídì fún Babalola ní chance pé kó wá sọ̀rọ̀ lórí live video mi kó wá sọ pé òun ò jẹ̀bi tí wọ́n ẹ̀sùn tán fi kàn ó ní wípé àwọn bàbá òun lókè ní pé òun ò ní àǹfààní láti sọ̀rọ̀ is it the same people you are under them saying you are worshiping God you are mistaken you are what you are mistaken gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ the first opportunity the first step or the first opportunity in finding Ìyábọ̀ ni wípé ká ní one or two representatives in family tó máa sọ pé enough is enough Mr. Rotimi as a representative of Obe family àti fún foundation yín láṣẹ ní ìbéèrè any Obe family tó bá ní mo béèrè owó lọ́wọ́ àwọn ẹnìkan jáde àwọn ti foundation group lámọ́ bá ṣe ń sanwó fún lọ́yà dẹ̀ ti ṣetán láti ṣiṣẹ́ as a matter of fact mo ti send the copy letter tí wọ́n máa sign tí wọ́n máa kọ lórí letter paper pé from the so family I authorize the so foundation kí wọ́n bá wa ṣe tọpinpin wíwá Ìyábọ̀ jáde kẹ́ ẹ̀ lè mọ̀ gbogbo ẹ̀ ni mo lẹ́fídẹ̀ẹ́sì ẹ̀ lọ́wọ́ ó dẹ̀ wá di wípé story oríṣiríṣi wá ń jáde lórí pé kákan sign letter mo play voice note tí Major Obe fún wa Major General Obe retired tí wọ́n dẹ̀ ń sọ́jọ́ náà pé Mr. Rotimi gbogbo tẹ́ ẹ bá fẹ́ ṣe nìṣó a wà lẹ́yìn yín tí gbogbo wa gbọ́n bí báyìí ọkàn mi dẹ̀ balẹ̀ tí chamber wa dẹ̀ legal chamber wa dẹ̀ ti ṣe tán wípé Mr. Rotimi nǹkan báyìí la nílò ó tán ẹ jẹ́ ká resume iṣẹ́ ìjọ Friday tó lọ yìí ẹ mọ̀ rí pé lánàá gan ara mi ò fi bẹ́ẹ̀ kúnná lórí live video tí mo ṣe mo mọ̀ pé ẹ fẹ́ràn mi ṣùgbọ́n tí Elédùmarè bá ti rí inú mi kó máa fi inú mi tí mo fi ṣe liberation kó máa fi dá mi lẹ́jọ́ láti àkókò yìí lọ tó bá pẹ́ ulterior motive pé bóyá mo hate ẹnì kankan ni mo ṣe ń ṣe tí mo ń ṣe kó máa dá mi lẹ́jọ́ kó máa bí mi iṣẹ́ ògùn ni mo ń ṣe kó máa gún mi tí n bá ṣe torí personal reason ṣùgbọ́n tí ó bá ti jẹ́ bẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí tí kàtẹ́gbin kójú ọmọ rẹ lédè yìí gbogbo ẹ̀yin tẹ́ ẹgbẹ́ tí wọ́n bá ti pọ́sì kẹ́kẹ́ against mi
ẹ máa lọ síbẹ̀ máa sọ wípé ẹ má dábọ̀ báyẹn náà kíníkan àwọn ọmọ yín tó lógo jù ó ti di gbígbégbìn ẹ máa sáré kábàkàbà lórí ọmọ ẹ̀yin olórí burúkú yìí ó ṣekúṣẹyẹ ẹ máa wò mí tí kàtẹ́gbìn nígbà tó ẹgbẹ́ bí mo ń ṣe live video pé kí n kú wàhálà ìtẹ́ bá gbọ́ pé kókó kú lọ́la mo lọ sinmi ni kì í ṣe kú ọ̀fọ̀ rárá because I am fulfilled if you don't know torí wípé dọ́tà láró bá kú ìjọ náà máa mọ iye aṣọ tó rẹ̀ èmi ò bẹ̀rù kú ẹ̀yin lẹ̀ bẹ̀rù kú inú yín dẹ̀ nìkan wà ìbájọ́ ọmọ yín là ń wá ṣe máa lọ sí irú ìpéjọpọ̀ olú àlọ́ ìbájẹ́ bí yín dẹ̀ fẹ́ràn là ń wá látijọ́ yìí ṣe máa lọ mọ hallelujah ní kàǹpẹ̀ ẹ̀yin olùṣí olórí burúkú yìí kàrà dáradára yìí ẹ̀sìn tí ó jọ ṣe yín pẹ̀lú olú àlọ́ ó ń jìmù lọ́wọ́ and finally torí pé mo ti ríbi tí direction lọ ẹ má jẹ́ nǹkan yín wọ́n ní pé ó kù ní bọ́rọ́ olú àlọ́ gbogbo bí tó bá lè sáré máa sá lọ bẹ̀ èmi Rótìmí sọ fún ẹ wípé sẹ́wà wáyà bọ̀ jáde both home and abroad tó gbogbo ẹ̀yin tẹ̀ wọ́n mi tí kàtẹ́ gbígbé bí kí kó dọ̀la kan ní àkọmọ̀ jáde kò mọ̀ ṣe live video bóyá ó bísí ni ó ṣe kinní kan ni kí wọ́n wá túfọ̀ yín ẹ má kọjú gbogbo wa là ń lọ àwáyé má lọ kò sí gbogbo àwọn tó ń sáré kiri tó ń fọmọ lọ́mọ ṣe nǹkan yìí náà ṣé wọ́n ní kú mọ́ ni mo béèrè ni ẹ má kọjú